Then ẹ jọ̀ọ́ yàrá wa yẹn ẹ má fi rẹ́ǹtì fẹ́ lómi o, màá sì máa sanwó bẹ̀yẹn lọ. Ó fẹ́ máa fẹ̀yìn ṣèrántí ìyá rẹ̀. Bẹ́ẹ̀ ni sà, mo lè wá síbẹ̀ anytime bóyá tí má feel like láti bá màmí sọ̀rọ̀. Ó dá mi lójú màmí fi ohùn wọn fi pamọ́ sínú yàrá yẹn fún mi. Tí n bá bá wọn sọ̀rọ̀ nínú yàrá yẹn màá gbóhùn màmí. Ai, kò sí ọ̀nù bó bá jẹ́ pé bó ti fẹ́ nu ìyẹn ṣe fún ọ. Ọkàn jẹ́ wípé ìyẹn fi owó kún owó lé mi o nítorí tiẹ̀. Nígbà tí àwọn onílẹ̀ tí wọn ò ti jẹ́ kí n gba owó lọ́wọ́ ẹ̀yin tí a bá ṣoore fún, bàbá sì lè gbà ní ojú gbòòrò tọ̀ àyà máa gbà ní ọ̀yà àyà o. Ọ̀rọ̀ mi yé ọ báwọn ọmọ Yorùbá ni ọ́. Ìyẹn gan tiẹ̀ dá, in fact ó dáa gan-an ni, because èmi ò mọ why tí àwọn onílẹ̀ tán fi ní pé tẹ bá ti ṣoore fún yàn ẹ gbọ́dọ̀ gbà nínú oore yẹn, àbí níbi tẹ gbìn sí ẹ gbọ́dọ̀ jẹ ńbẹ̀. Kò yé mi o. Iyekíye tẹ bá fi kún owó lé yẹn màá san, kódà màá tún san ọdún 5 sílẹ̀. Kì í kúkú ṣẹjọ́ mi. Ní táwọn òsálà ń fẹ́ nù, àwọn onílẹ̀ ní tí wọ́n ń fẹ́ nù. Wọ́n ti kì mí ń lọ, wọ́n ní tí n bá ṣoore láti inú ìgbàlẹ̀ yìí níbi tó wà yìí, bí n bá ṣoore fún ẹnikẹ́ni tí mo gba ẹnikẹ́ni kalẹ̀ kúrò nínú ìṣẹ́ àbí òṣì, n gbọ́dọ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ ẹni náà. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀, wọn àti ibi ọ̀pá mi. Àwọn máa mi wọ́n ṣe dáadáa fún mi. Kò sí wàhálà sà, ẹ ṣé gan sà, màá dẹ̀ tún máa wá wò yín sà. Takúnlé léyìí ní sí. Kọ̀yà ni o. Ayin ọmọ mi dákun àtúmọ̀ ríra sọgbọ́. Àwọn onílẹ̀ ó dúró tí ọ o ṣeun. Ọ̀rọ̀ àti ẹ̀rẹ̀ gbé kọ́ yín, ó dàbọ̀ sà. Hello bàbá, ẹ káàárọ̀ sà. Kọ̀yà bó o ní sálàáfíà ni. Àlàáfíà ni bàbá. Bàbá mo rí nǹkan ìyàlẹ́nu kan ní alẹ́ àná ni sà. Ó yà mí lẹ́nu gan sà. Ó dẹ̀ jẹ́ nǹkan tó dẹ́rù bà mí díẹ̀. Tí ì bá ṣe pé ní mi ì gbọ́dọ̀ bẹ̀rù, mi ì gbọ́dọ̀ sójó, mi ò dẹ̀ gbọ́dọ̀ sá. Kí ló rí? Bàbá, màámi wá lálẹ́ àná o. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo, àsìkò ti tó, àsìkò ti tó. Wọ́n ní ó ti rẹ àwọn fẹ́ lọ sinmi, àsìkò ti tó. Ìyá rẹ̀ wá ń sì ń pariwo àsìkò ti tó. Tọ̀ ńgbà títí ń pariwo àsìkò ti tóun, dájúdájú àsìkò ti tó náà nù o. Kọ̀ wá sí ṣíṣe kọ̀ sáìsí o. Kọ̀ ọ̀yá àmọ́ bó ṣe mú ọmọkùnrin wá. Ok bàbá, kí ni oògùn tẹ́ ní ẹ máa fún mi tí màá fi bá Henry sọ̀rọ̀ ńkọ́? Wo Kọ̀yà, kò ṣeé fi tipátipá mú o. Kò ṣeé fi tipátipá mú o. Ó gbọ́dọ̀ jẹ́ ọ ní hòó fúnra lára rẹ̀ ni o. A lè fi tipátipá mú o. Bá a bá fi tipátipá mú kò ní ṣeé ṣe mọ́ o. Kọ̀yà wá gbogbo ọ̀nà tó fi bá sọ tí ó sì fi gbà kó mú wáyà yín kó tó pẹ́ jù o. Àsìkò ti tó lóòótọ́. Henry, àsìkò tiẹ̀ náà ti dé o láti fìyà ẹ̀ dájọ́. Gbogbo owó tó ti ná látọdún yìí, owó ìyá mi ni o. Ọ̀gá, ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín. Ige, this is not the right time. Tá a bá padà sílé nírọ̀lẹ́, gbogbo nǹkan tó bá fẹ́ sọ fún mi, o lè sọ fún mi. Okay sir. Ọ̀gá, ṣé kò sí wàhálà kankan? Ìkan lára àwọn oníbàárà wa tó invest sọ́dọ̀ wa, òun ló pè mí. Ó ní òun fẹ́ terminate agreement wa, òun ò bá wa ṣe mọ́. So ìyẹn ni mo wá dúró tí mò ń rò pé kí ló lè fà á. I'm sorry sir. Ọlọ́run á yí wọn lọ́kàn padà o. Àmín,
ó ṣe. Aláìmọ̀kan. Kò sí bí mi ṣe ní lọ sílé lọ́sẹ̀ yìí o because gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yóò tẹ̀ wá fẹ́ yé mi. Ilé ìtàn kò pè mí láàárọ̀ kùtùkùtù yìí. I hope all is well. Look Because at what you wọ́n ti carry in your chest today. Heavy storm, heavy rain falling on your way. Yokuta tibo sinu omi. Your tears, they know your name. Habalo so. Harry Ọlọ́run ṣètò wa. Kí ló ṣẹlẹ̀? So miss mi ni. Jẹ́ kí n sáré rí ẹ̀ ń sìn, ó wà important. Kí ló wá ṣe? Uncle ló pè mí. Wọ́n ní kí n wá ra wọn lọ́fíìsì láàárọ̀ ẹ̀. And èmi gan surprise nígbà tán pè mí because wọ́n ti pè mí bẹ́ẹ̀ rí. Kí ló wá ń ṣẹlẹ̀? Bíi ti báwo? Wo mo fẹ́ sọ nǹkan fún ẹ but má sọ fún ọkọ ẹ o. No, mi ò ní sọ fún wọn. Lóru àná mo gbọ́ àwọn ohùn kan látinú yàrá mi, ó dẹ̀ ṣàjòjì sí mi. Then ìgbà tí mo padà sùn tí mo wá jí níbi 5:30 èmi ti ń rò pé bí a kì í lọ sọ fọ́gà ohun tí mo gbọ́. Lẹ́ẹ̀kan náà mo kàn gbọ́ tọ́gà ń kanlẹ̀kùn mi ní kókókó. Kí ló fẹ́? Ige dìde kó múra à ń lọ bí iṣẹ́ ń sìn. Ó yà mí lẹ́nu. Kí ló ń kọ́ wọn lójú? Èmi náà mọ̀ o. And láti bí ọjọ́ díẹ̀ mo ti notice àwọn nǹkan kan but mi ti fẹ́ sọ fẹ́ni kankan. Ó lè sọ fún mi náà bí kí ni irú nǹkan wo? Tó bá rántí ó ní bàbá kan tó wá rí Mr. Koya ní ọ́fíìsì bí ọjọ́ díẹ̀. Mi ò mọ̀ bí orí mà nìyẹn. Lóòótọ́ ni mo rí máa yẹn lọ́jọ́ yẹn. Títorí máa yẹn gan-an ṣe pè mí. Wọ́n ní kí wọ́n á kí wọn ní ọ́fíìsì àwọn. Ó yẹ kó rántí náà ṣèbọ́jọ́ tí mo gbé lọ fún lọ́ǹchì yẹn ni. Ṣó mọ̀ pé mo mọ máa yẹn? Dáadáa. Ibo ló ti mọ̀ wọ́n? Àwọn náà ń pè mí yìí o. Ó mọ kan. Jẹ́ ká continue conversation yìí later. Jẹ́ kí n sáré lọ rí wọn náà. Alright. Bí a tó bá dọ̀sán tá bá lọ fún lunch a máa continue. Kò sí wàhálà díẹ̀. Ó ṣe. Wá àti ògbé kọ. Oh, you are here. Ẹ jọ̀ọ́ má bínú. Mo sáré lọ síbì kan nígbà tẹ́ pè mí. Mo ṣe rí kọ́ iná ni mo sáré bọ̀. Ó ṣe é tó pọ́n mi lé. Ọlọ́run á pọ́n wọn náà lé. You are welcome, sir. Má jẹ́ kí n waste time ẹ̀. I actually want us to discuss about nǹkan tó ti ń bá mi sọ tipẹ́tipẹ́. Okay, sir. Ó dàbí pé àsìkò ti tó báyìí. Àsìkò ti tó fún mi láti ràn ẹ́ lọ́wọ́. Àsìkò ti tó láti sọ ẹ́ di ọlọ́lá àti ọlọ́lá. Ẹ̀pù tí mo fẹ́ ṣe fún ẹ gangan tó wà ní máìndì mi. Àsìkò ti tó láti ṣe fún ẹ. Sórí nígbà tí o máa ń bá mi sọ̀rọ̀ bóyá kó bẹ̀rẹ̀ business tàbí bóyá kí n gbà ẹ́ síbi iṣẹ́ ń bíbá ẹ kájọ máa run company, mo sọ fún ẹ nígbà yẹn mo ní kó ní sùúrù tásìkò bá tó máa jẹ́ kó mọ̀. Yes, sir. Àsìkò ti wá tó báyìí, Henry. Okay, sir. Henry. Sir? Ṣé o trust me? Yes, sir. O mọ̀ pé mi ò lè ṣàbúrú fún ẹ. Bí àbúrò mi ló jẹ́. And èmi náà ti wà ní irú ipò tó wà nígbà yẹn lọ́hùn kó tó di pé mo mú ẹ ní abẹ́ bridge. Every time máa fi ń dúpẹ́, sir. Henry, mo fẹ́ kó o dá dúró. Mo fẹ́ kó o gba òmìnira ara ẹ. Mi ò fẹ́ kó o gba owó lọ́wọ́ mi mọ́. Mo máa introduce ẹ sí business tí mo ń ṣe tó mú owó wọlé fún mi. Ó dẹ̀ dá mi lójú. That business is going to change your life for good and the life of your 4 generations to come. Okay, sir. But kí n tó lè introduce ẹ sí business yẹn,
ó ní àwọn ìgbésẹ̀ kan tí a gbọ́dọ̀ jọ gbé. Okay, sir. Mo máa mú ẹ lọ sí ọ̀dọ̀ ńkù mi tó wà ní Kòròdú. Ó mọ̀ wọ́n náà tí mo introduce ẹ sí lọ́jọ́ yẹn lọ́fíìsì bíbá ẹ̀. He's a native man. Wọ́n máa ń yí ọwọ́ padà. Màá mú ẹ lọ bá wọn. Mo fẹ́ kán bá mi ṣe ẹ́ jiná, kán sọ ẹ́ dọkùnrin, kí wọn náà di alágbára. So that tí o bá dé ipò ọlá tán, àwọn ọ̀tá ò ní lè yọ ẹ́. Because ṣé orí àwa tá a rí báyìí, as in àwa tá a bá lówó báyìí, àwa gangan ni tájẹ̀tì àwọn ọ̀tá. So mo fẹ́ kó o kọ́kọ́ di ọkùnrin náà. Tó bá ti wá di akọ, tó ti di ọkùnrin, tẹnikẹ́ni ò lè gbé ṣubú mọ́. Màá wá mú ẹ àtèmi àti wọ́, a máa travel lọ sí China. Ibi tí mo ti ń rówó nìyẹn. Okay. Yes. Mo ní business tó pọ̀ ní China, but mi ò jẹ́ kí anybody mọ̀. Ọ̀tá pọ̀, wọn ò dẹ̀ fẹ́ ká ṣe rere. But mo ti decide láti mú ẹ lọ síbẹ̀. So that ìwọ náà tó bá ti mọwọ́ ọbẹ̀ yẹn dáadáa, anytime tó bá fẹ́ lọ, wà á máa lọ, wà á máa bọ̀, wà á máa lọ, wà á máa bọ̀. Ah, wow. So mo ní láti kọ́kọ́ gbọ́ látẹnu ẹ náà. Henry, are you ready? Mo ti ready, sir. Báwo ni ṣé o ti ń gbọ́ látọ̀dọ̀ kí lórúkọ gẹ́ yìí, Rachel, àbí o ti ń rí ẹlòmíì tó fẹ́ sọ fún mi? Kò sí anything láàrin mi àti Rachel mọ́, but kí n má parọ́ sir, mo ní èèyàn míì tí mò ń rí, but ó ní pé ká sì keep ẹ̀ mọ̀ ọ̀rọ̀ obìnrin, bóyá based on her past experience, so kò tí fẹ́ kí anybody mọ ẹni tó ń fẹ́, so kò fẹ́ kí èmi náà ti gbóhùn sáyé, so kan tó fà á nìyẹn. But mo promise yín sir, tá bá ti ọ̀rọ̀ bàbá dé ní Kòròdú, I will tell you about her. It's all right. Máa gbádùn ara ẹ. Àǹtí Ìdẹ̀ra, ara àwọn aláàánú tọ́lọ́run rán sí mi nìyẹn nígbà tí mo ní ìdìrànlọ́wọ́. Ẹ káàárọ̀ o, ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ bá wa rà? Excuse me sir, kí lẹ fẹ́ rà sir? Ẹ wo ojú mi dáadáa, ta lẹ rí? Òótọ́ ná, ojú yín jọ èèyàn kan tí mo mọ̀, bọ́ ẹni tí mò ń sọ yẹn, the person is going through a lot, ẹni yóò lè múra báyìí láéláé. Ẹ jọ̀ọ́ ta ni yín? Àǹtí Ìdẹ̀ra. Ẹnìkan tó máa ń pè mí bẹ́ẹ̀ yẹn Òjó ni. Èmi náà ni Òjó. Jesus! Òjó, báwo ló ṣe ṣe? Ọ̀nà owó gan ló gbé ìgbà? Iṣẹ́ Ọlọ́run ni o. Tẹ bá béèrè lọ́wọ́ mi pé báwo ni mo yẹ ṣe, nǹkan ẹyọ kan tí màá máa sọ fún yín, òun náà ni wípé ìyanu Ọlọ́run ni o. Because èmi fúnra mi ò lè explain. Ọlọ́run yìí mà lágbára. Ṣé bó ṣe máa ń dáyàn lóhùn náà lélẹ̀? Àǹtí Ìdẹ̀ra, actually mo ń lọ síbì kan ni, but mo ní kí n kọ́kọ́ yà kí n check yín náà. Màá fún yín ní káàdì mi sìn. Then inú mi á dùn láti invite yín wá sí ọ́fíìsì mi later. Mo fẹ́ dé police station ni. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò sí nǹkan kan? No, kò sí anything. Mo kàn fẹ́ rí DPO wọn ni. Mo fẹ́ fún wọn ní special job. Mo fẹ́ kí wọ́n máa bá mi ṣọ́ màámi. Oh my bad. I'm so sorry. Pẹ̀lú ti mọ́mí ẹ̀. In fact, nígbà tí mo rí wọn lórí Facebook, inú mi ò dùn rárá. It's okay. Ẹ ṣé. Bọ́ bóyá tó lè gbé wọn lọ sókè òkun, bóyá wọn tiẹ̀ máa yá. Wọ́n ti wọjà already.
fact èmi gan ti gbé àwọn ìgbésẹ̀ kan pé bóyá kí n lọ gbé wọn kí n tiẹ̀ ṣáájú wọn bóyá ara wọn tiẹ̀ máa yá. But former landlord mi níbi tá à ń gbé tẹ́lẹ̀, ẹ mọ̀ pé bàbá yẹn wọ́n máa ń yí ọwọ́ padà. Àwọn náà wá sọ fún mi pé kí n fi wọ́n lẹ̀ pé ẹ̀pà ò bóró mọ́, kò sí nǹkan tá lè ṣe sí mọ́. And táwọn tẹlòmí ò dẹ̀ kí wọ́n á rí bẹ́ẹ̀ o. Anyway, Ọlọ́run náà ni gbogbo ẹ̀ kúkú yé. Ẹ jẹ́ fún mi ní account details yín. Ẹ jẹ́ kí n bá yín wá nǹkan kékeré kan. Àǹtí Dẹ̀ra. Òjó mi need owó ẹ̀. Why? Kí ló ṣẹlẹ̀? Okay, nǹkan míì ni mo fẹ́ ń gbà yẹn. Okay, so kí lẹ wá fẹ́? Anything tẹ bá fẹ́ sọ fún mi. Ẹ kàn dárúkọ ẹ̀. Tí n bá ti wá sọ́fíìsì ẹ̀, màá máa ṣàlàyé fún ẹ. All right. Mama expect you anytime. In fact, màá wá lọ́la kí n tiẹ̀ tó ṣí ṣọ́ọ̀bù rárá. Màá dúró. So o sì níyà? Rárá sà, àwọn pẹ́rẹ́ǹtì mi ti kú. But woman obìnrin tó dúdú báyìí tó mú mi lọ bá lọ́jọ́ tí mo wá mẹ ní under bridge. Woman yẹn kọ́ ló bí mi sà, kò kí ń ṣe ìyá mi gangan. Wọ́n máa ń fún mi lóúnjẹ nígbà míì ní abẹ́ bridge. That is why tí mo ṣe máa ń pè wọ́n ní màámi. Henry, and mo máa ń bi ẹ́ pé ṣo máa ń send owó sí mọ́mí ẹ̀. Yes, mo máa ń send owó sí wọn. Mo lákàá nọ́mbà wọn lọ́wọ́. Mo máa ń fi dúpẹ́ lọ́wọ́ wọn fún oore tán ṣe fún mi sẹ́yìn. Uncle. Ọ̀dà bọ́ọ̀ bá wá níyà ọ̀sà ní bí àfẹ́sọ́nà tíwà tiẹ̀ tí ń jọ ń bára yín láṣepọ̀. Bẹ́ẹ̀ ni, mo ní girlfriend. But ẹ má bínú sà, ẹ jọ̀ọ́ ṣé kò sí tẹ́ fi ń béèrè màámi àti ẹni tí mò ń fẹ́ lọ́wọ́ mi sà? So ò tí ì ṣàlàyé fún ni? Henry, bí mo ṣe sọ fún ẹ, tá bá ti parí nǹkan tá a fẹ́ ṣe, wà á ní owó ìyẹn 100%, ìyẹn wà certain. Èmi àti ẹ, mo sọ fún ẹ tẹ́lẹ̀, à ń lọ China. So ká tó lọ sí China, ó ní ẹgbẹ́ kan tí mo wà. Uncle mi náà wà ń bẹ̀. But kí uncle mi tó sọ ẹ́ di alágbára, kán tó ṣe ẹ̀ jìnnà, o gbọ́dọ̀ kọ́kọ́ gbà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn kó o di ọmọ ẹgbẹ́. Tó bá di ọmọ ẹgbẹ́, gbogbo ètò kù kékeré ni. But sọ fún mi tẹ́lẹ̀ sà. But kò sí problem. Mi mọ̀ bóyá ẹ kàn lè fún mi ní bóyá bí ọjọ́ díẹ̀ kí n lọ fi rò sà. Àmọ́ ọjọ́ mú solókun. Ẹ má má fàkókò ṣòfò. Gbogbo ohun tá a bá ṣe ká ṣe ní kíákíá ni o, kọ́ mọ́ bà pẹ́ jù. Kò lè pẹ́ bóyá bí ọjọ́ kan àbọ̀jọ́ méjì náà ni. Then bóyá bí ọ̀la ọ̀túnla màá dẹ̀ padà wá. Mo kàn fẹ́ kí mind mi ready dáadáa ni so that kò ní bá mi lójijì. Then màá prepare mind mi wá. Then tó bá ti di bí ọ̀la bọ́túnla, a dẹ̀ máa ṣe ètùtù tó kù lọ. Ṣó dá ẹ lójú? Bẹ́ẹ̀ ni uncle, ẹ trust me. Ẹ ń try láti ràn mí lọ́wọ́ ni, so mi ò lè bójú yín jẹ́. Ẹ̀yin ọ̀dà kò burú. Ọjọ́ kan àbí ọjọ́ méjì náà kò tí ì pọ̀ jù. Ṣùgbọ́n ẹ ṣe kíá o. So Henry, ààrẹ ọjọ́ mọ́sọ̀lókun sọ̀rọ̀ mi yẹ, má fi àkókò ṣòfò lórí tó sọ pé ó fẹ́ máa lọ ròyìn ẹ̀ o. And even gan bóyá o ní àwọn ọ̀rẹ́ tí ẹjọ́ ń ṣe tó dey trust tó wá wù ẹ́ láti ràn lọ́wọ́, o lè mú wọn wá bá mi. Kò sí nǹkan kan nú ayé. All right sir, kò sí problem sir. In fact, mo really appreciate help yín o. Ṣàṣà lólówó tó lè ṣerú nǹkan tẹ́ ń ṣe yìí wàláhì. Ẹ ṣé gan ni sir. Like I told you, kò possible kí n order ọ́fíìsà kankan ní station one bíbá
láti máa lọ ṣọ́ wèrè àbí kí lẹ pè wọ́n ní ọjà. Ẹ má bínú o. But nǹkan tí mo lè suggest fún yín pé kẹ́ ṣe, tí obìnrin wèrè yẹn bá wà important sí yín, bóyá ẹbí yín ni, tí ó dẹ̀ wù yín pé ẹ fẹ́ protect ẹ̀ at all cost. Màámi ni wọ́n ti wà bẹ́ẹ̀ yẹn láti bí ọdún tó ti pẹ́, bọ̀ kò tí ì sí owó lọ́wọ́ mi gbà yẹn láti protect wọn. Then nísìn tí mo ti ní change díẹ̀ lọ́wọ́, ìdí nìyẹn tí mo ṣe fẹ́ gbé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé sà. Oh, sorry about that. Mo rò pé tẹ bá bá àwọn area boys tó wà lérí abẹ yẹn, tẹ bá bá wọn sọ̀rọ̀, tẹ dẹ̀ ń settle wọn lóòrèkóòrè, wọ́n máa gbọ́rọ̀ sí yín lẹ́nu. And anytime tẹ bá kọjá ńbẹ̀ tàbí tẹ bá lọ síbẹ̀, tẹ bá rí any officer ní around ibẹ̀ yẹn, ẹ lè súnmọ́ wọn kẹ́ bá wọn sọ̀rọ̀ personally, kẹ́ dẹ̀ bá wọn náà wá nǹkan kan. I believe it's going to be easier like that than the other way tí ẹ kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan yẹn. Ok sà, ẹ ṣé sà, màá tẹ̀lé nǹkan tẹ́ sọ yẹn náà. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní account details yín. Ẹ jẹ́ kí n bá ọ̀gá mi wá nǹkan kan. Wo in case tó bá lọ ń pe nọ́mbà mi bóyá bí ọjọ́ díẹ̀ tí ò bá ti lọ, má wulẹ̀ gbọ́dọ̀ láti wá mi o. And then ìwọ náà, I think ó dà pé o máa fẹ́ resign kúrò níbi iṣẹ́ yìí o. Wàá fi iṣẹ́ yìí sílẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ tó sọ láàárọ̀, ó dà pé ó fẹ́ jọ gàtẹ́, kò fẹ́ jọ gàtẹ́ bí Yorùbá ṣe máa ń sọ, I don't know. Uncle mi, ibi tán mú mi lọ, wọ́n ní kí n wá wo ẹgbẹ́ ni o. Wọ́n ní kí n wá wo ẹgbẹ́ àwọn bóyá ẹgbẹ́ àwọn ológun owó àbí ẹgbẹ́ oṣó àbí I don't know. And then bàbá tí tó sọ pé ó mọ̀ yẹn, bàbá yẹn la lọ bá ní Kòròdú. Bàbá yẹn dẹ̀ sọ pé bàbá yẹn ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo ní ìyá, or tí n bá dẹ̀ ní ìyá, ṣé mo ní girlfriend. Yé! Wo ìṣe ni mo parọ́ fún wọn, mo ní mo fẹ́ lọ rò ó pé tí n bá ti rò ó tán máa fún wọn lábọ̀. But má jẹ́ kí n parọ́ fún ẹ, sórí bó ṣe ń wò mí, mò ń padà s'Ógbómọ̀ṣọ́ lónìí, màá dẹ̀ pa fóònù mi. Kí ló máa ṣẹlẹ̀ sí mi? Mo ní kó resign, ṣó o gbọ́ ọkọ tí mò ń sọ ni. Ọ̀rọ̀ kú àtàyè là ń sọ yìí náà. Ṣó o tí get point tí mò ń sọ látàrọ̀ báyìí. Wo Ọlọ́run á fún ẹ níṣẹ́ mi o. Oore ni mo ṣe, mi dẹ̀ fẹ́ kó di ibi mọ́ mi lọ́wọ́. Ige, I like you, but ibi tá a bá dé, ọ̀rọ̀ mi là ń sọ yìí o. Tó bá sì wà pẹ̀lú wọn bí, tí ẹni tí ń bá ṣẹlẹ̀ sí ẹ, don't hold me responsible. Mi mọ́wọ́ mi mẹ́sẹ̀ o. My dear, èmi ti lọ o. Harry, dúró náà. Mo ti fara ṣòfò, mo padà sẹ́sẹ̀ àárọ̀. Kí ni màá sọ fún màámi? Àtòjọ́ tí mo tún dalẹ̀.